Aláròyé máa wí o. Bílíámínù lòun jẹ̀bi ẹ̀sùn olè jíjà ládájọ́ bá ní kó lọ́ọ́ fẹ̀wọ̀n jura nílọrin. Kóòtù ìbílẹ̀ kan tó fìkàlẹ̀ sílùú Ìlọrin ti dájọ́ ẹ̀wọ̀n oṣù 6 fún ọmọkùnrin ẹni ọdún 22 kan Musa Bílíámínù lórí ẹ̀sùn pé ó jẹ̀bi ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kàn án. Bílíámínù ni wọ́n fẹ̀sùn kàn pé ó tasẹ̀ àgẹ̀rẹ̀ wọ ilé onílé tó sì lọ́ọ́ jí àwọn fẹ́rẹ́mù wíńdò alumíníọ̀nù kó, èyí tó jẹ́ ti ẹnìkan tí wọ́n porúkọ ẹ̀ ní Saheed Al-Nafi tó ń gbé ní agbègbè Odòta nílọrin nípínlẹ̀ Kwara níbẹ̀. Àpapọ̀ owó nǹkan tó jí ọ̀hún ni wọ́n ló tó bí 400,000 naira. Ẹ̀sùn kan ṣoṣo tí wọ́n fi kan olùjẹ́jọ́ ọ̀hún ni ọlọ́pàá agbèfọ́ba ASP Máyọ̀wá Samuel júwe gẹ́gẹ́ bí èyí tó lòdì sí òfin ilé wa. Nígbà tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ pé báwo ni nǹkan ṣe jẹ́ gan, olùjẹ́jọ́ ọ̀hún sọ pé kí wọ́n ṣàánú òun, ẹ̀bẹ̀ ló sì ń bẹ̀ pàlà tó ní kí adájọ́ ṣíjú àánú wo òun nítorí lóòótọ́ àti lódodo lòun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n kà sí òun lẹ́sẹ̀. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Tóyìn Àlùkò ní kó tètè lọ fẹ̀wọ̀n oṣù 6 péré jura tàbí kó wá gbogbo ọ̀nà láti san 1,100 náírà gẹ́gẹ́ bí owó ìtanràn. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.